ẹ gbọ́ mi dáadáa o. Iná ẹ̀lẹ́tírísítì tá à ń lò lénìí àwọn èèyàn kan ló ṣe ààbọ̀ wọn. Fóònù tí mò ń lò lénìí gbogbo ayé ló ń jàǹfààní fóònù. Ẹ̀hún lẹ fi ń wò mí ààbò àwọn tó ṣe fóònù. Gbogbo wa la ní ọkọ̀ ààbò ẹni tó ṣe ọkọ̀. Gbogbo wa pátápátá la ní nǹkan tí wọ́n ń pè ní AC. Púpọ̀ ní wa ní AC ńlé, àwọn tó ṣe AC ààbọ̀ wọn. Ẹlòmíì tún lo solar inverter ààbọ̀ wọn. Ẹni tó ṣe tẹlifíṣàn ààbọ̀, àwọn tó ṣe aeroplane tí gbogbo ayé ń jàǹfààní tá fi ń travel káàkiri ààbọ̀ wọn. Àwọn ọmọ ilẹ̀ Yorùbá wá ní pé òòṣà ni ká bọ, àwọn ancestor wa ni ká bọ. Dáadáa wo àǹfààní wo ni Ògún ṣe fún ìran Yorùbá tó fi lẹ́tọ̀ọ́ pé ọmọ Yorùbá ó bọ Ògún? Dáadáa wo ni Ṣàngó ṣe fún ìran ọmọlẹ̀ Yorùbá tó fi lẹ́tọ̀ọ́ pé ọmọ Yorùbá tó rí ẹ̀ pé gbúdọ̀ bọ Ṣàngó láti fi sọ pé àwọn ancestor wa dáadáa lélẹ̀? Ẹ dáhùn ìbéèrè. Ẹ ṣeun. Now, màá gbé microphone lọ sọ́dọ̀ àwọn brother wa 4 minutes ká má gbàgbé o ká dẹ̀ máa sọ àsìkò ká máa sọ time wa 4 minutes òun náà nìkan tá a ní ó yá. Mo dúpẹ́ lọ́wọ́ yín King Josmi. Ṣé rí àìmọ̀kan ló ṣe yín? Àìmọ̀kan ló ṣe yín. Tó bá jẹ́ mọ̀kan ni ní máa sọ gbogbo nǹkan báyìí. Ẹ̀yin ní àǹfààní wo làwọn òrìṣà ṣe fún wa nílẹ̀ Yorùbá? Ẹ jọ̀ọ́ King Josmi, ẹ má bínú. Ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé kíní kan ẹbọ ló yẹ ká máa bọ ká tó ṣe kíní òrìṣà. Mo fẹ́ kẹ́ ṣe lè túbẹ̀ yẹn sọ. Ẹ jọ̀ọ́ ṣé gbọ́ mi. Ṣé lè túbẹ̀ yẹn sọ? Wọ́n máa tún sọ létà. Wọ́n máa. Rárá. Ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ mi King Josmi? Àbẹ́ tí mute ara yín ni. 4 minutes ló ní sọ. Nǹkan tí mò ń sọ tó bá jẹ́ pé nǹkan tẹ́ ẹ̀ sọ mi fẹ́ sẹ́ pàṣípà òwe ni. Yorùbá ní orílẹ̀ àkọ́kọ́ bọ ká tó bọ òrìṣà. Nítorí pé Yorùbá in Yoruba philosophy, we believe that head is superior. Ṣó ti yé yín? Then another thing, in terms of civilization, gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ pé wọ́n ṣe kí ni wọ́n ṣe kí ni wọ́n ṣe kí ni wọ́n. Civilization ni ṣé ń gbọ́. Let me tell you, there is this current archaeological project going on in Ile-Ife. Yes, led by, what's it called? I've forgotten his name, but he is a Frenchman. Ṣé ń get me? Gbogbo bó ṣe ń ṣe, ó dá pé, okay, was it not like a week ago? They excavated, what's it called? A paved road. Ṣé ń gbọ́ àwọn tar road, tá ń lò ní modern day yìí. Wọ́n rí kíní ẹ̀ when they excavated it while they were digging, they actually figured out a paved road whereby civilization had been in existence in Yoruba land since the ancient time. Then another thing is that Ife, I'm citing Ife as an example because Ife is the source. Ife is an empire. It's not an empire known for war, no. But Ife, there's an empire. Ife is an empire known for commerce based on its trade. In the whole of sub-Saharan Africa, only settlement that is actually producing its own bead. I'm talking about beads. Its own bead in the whole sub-Saharan Africa. Then actually traded it down to Mali during the era of Malian Shonga Empire. They traded with the Timbuktu in Mali during the Malian Shonga Empire. King Josmi, ẹ béèrè wípé kí ni àǹfààní tí àwọn òrìṣà ṣe sí wa pẹ̀lú ẹ̀rí wà lọ́wọ́ tèmi ní bíbá. Àǹfààní tí àwọn òrìṣà wa ṣe fún wa tí à ń jẹ àǹfààní ẹ̀ àkọ́kọ́ ni ewé àti egbò, the traditional medicine. We still have a lot of people tí wọ́n ṣì ń kọ́ ewé àti egbò tó jẹ́ pé ó dẹ̀ ṣiṣẹ́ fún wọn. Èmi gan fún alára mi bíbá mo sì máa ń mu àgbo tí ara mi ò bá yá, mo sì mú tẹ́ pé ó dẹ̀ ṣiṣẹ́ fún mi. Ṣóyé yín? Nígbà tí dádì mi ní stroke, hospital tá a gbé wọn lọ, ewé àti egbò ni wọ́n lò fún wọn tí wọ́n fi survive. Kò dẹ̀ sẹ́ni tó wà níbí báyìí tó máa sọ wípé òun ò lo ewé àti egbò rí. Àbẹ́yìn gan fún alára yín, ṣé àwọn sára Saudi lọ fún wa ní ewé àti egbò tí à ń lò ní orílẹ̀-èdè ìwá ní Yorùbá ń bíbá ẹni? So àǹfààní kan tí a ṣẹ̀ṣì ń jẹ tí ó pọ̀ o
tẹ bá fi sórí Google yín wọ́n máa fi hàn yín ewé àtegbò èmi lè fi àmọ́ mú àgbo torí bá ń fọ́ mi tí mi ò bá lówó hospital tó yẹ pé mo máa mú àgbo ara mi dẹ̀ máa yá. time up ẹ ṣe gan-an ni sà.